Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ là bọ́rú ẹ là àbọ̀yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́. Etí tẹ́ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo kí ẹ̀yin ènìyàn mi. Mo fẹ́ mú iṣẹ́ ńlá kan kalẹ̀ lénìí. Tẹ́ bá ń gbọ́ àtàrí àjànàkú ńlá ni mo fẹ́ fún ẹ̀yin ènìyàn mi lónìí o. Lónìí mo fẹ́ fún yín ní iṣẹ́ àgbà, mo fẹ́ fún yín ní aṣọ agbára kan lénìí. Ní tí mo fẹ́ yọ̀ǹda fún yín yìí, aṣọ ìbílẹ̀ jọ̀hún tó dájú dáadáa ni. Mo sì fẹ́ kí a jẹ àǹfààní ẹ̀. Mo fẹ́ ká ṣe kíni, mo fẹ́ ká jẹ àǹfààní ẹ̀ lénìí o. Ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀, kí n tó fi iṣẹ́ yìí kalẹ̀, máa fi ègún kalẹ̀ lórí iṣẹ́ yìí. Nítorí pé mo ti lọ bá àwọn àgbààgbà kó tó di pé mo fẹ́ fi kíní yìí kalẹ̀. Wọ́n ní mo rìn só páwọn wà lẹ́yìn mi. Ìkọ́kọ̀ kìí sì bá wọn kọ́ ejò lẹ́sẹ̀. Ẹbọ ìlú kì í lè kágùn tán mọ́ lè rìn o. Àdáṣe ní wọn mọ́. Àjùmọ̀ṣe kí wọn mọ̀ ẹ̀dá ènìyàn. Iṣẹ́ tí aṣọ tí mo fẹ́ fi kalẹ̀ yìí, mo fẹ́ fi ran ẹ̀yin ọmọ Yorùbá ẹgbẹ́ mi lọ́wọ́ ni. Ṣùgbọ́n ẹnikẹ́ni ènìyàn kénìyàn tó bá ṣiṣẹ́ aṣọ agbára yìí látàrí pé kó mọ wọ̀ ọ́ sọ́rùn láti lọ fi lọ mọ́ ja olè, lọ fi lọ mọ́ rọ́bù. Ní àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè, láṣẹ olúbíkin ọ̀sán ìbíkan àti láṣẹ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ Ráímì oṣù Ọlálé. Ọjọ́ tẹ́nìyẹn bá dàn wò tó bá wọṣọ yìí láti lọ fi ja olè, ọjọ́ náà lòun ó pa á. Ọjọ́ náà lòun ó fi ẹ̀jẹ̀ ẹni bẹ́ẹ̀ wẹ̀ o. Bẹ́ẹ̀ ni ó rí. Àṣẹ ti gùn awúyárè bá kì í wí tiẹ̀ kó má ṣẹ o. Ohun tí mo wí kó di àṣẹ, kó di ègún látòní lọ kó tó di pé màá bá iṣẹ́ yìí lọ. Mo fi ègún yìí lélẹ̀ látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń wo èmi ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó jẹ́ pé ìpinnu rẹ̀ ló yàtọ̀ síra wọn. Èmi fi iṣẹ́ yìí kalẹ̀ látàrí àwọn báńdíìtì àtàwọn Fúlàní tí wọ́n pa àwa Yorùbá wípé kágbára wọn má lè bá ká wa. Ṣùgbọ́n ẹlòmíràn yóò ṣe nítorí ìpinnu pé ìjẹ́rìí ẹ̀ẹ́kùn sáà ti wọ̀ sọ́rùn òun lọ mọ́ fi rọ́ọ̀bù táwọn ọlọ́pàá bá yìnbọn mọ́ òun kí ìbọn mọ́ wọlé sí òun lára tábà ṣe báwọn fún òun kó mọ̀ràn tó bá fẹ́ dọ̀fẹ́ tó bá fẹ́ ṣe kinní kan. Ìpinnu ẹlòmíràn nìyẹn, torí ìpinnu àwọn ẹni yìí ló jẹ́ kí n kọ́kọ́ fi kinní yìí ré kó tó di pé màá fi kinní yìí kalẹ̀ sórí atẹ́gùn fẹ́yìn ọmọ Yorùbá ẹgbẹ́ mi. Àkọ́kọ́ náà wọ́n kọ́ kí ẹ̀yin ènìyàn tẹ́ bá sì darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́ o. Mo kí yín ẹ káàbọ̀ sí àárín wa. Mo mọ̀ kí yín kú oríire. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣe sàǹdákátà sẹ́mi ọmọ ọ̀dọ̀ àgbà. Mélòó sì lára tèmi? Mélòó lára mi? Èmi ọmọ pínísín. Èmi ọmọ kékeré, ọmọ ọdún mélòó ni mí? Ṣùgbọ́n Ọlọ́run, mo kàn kéré ni. Nǹkan tọ́lọ́run gbé fún mi ó jọjú orí mi lọ. Kékeré labẹ́ sì kéré kò ṣe mímì fàdìyẹ. Ata lè kéré lójú, tàbá katabojú. Bẹ́ẹ̀ a mọ̀ pé nǹkan ṣe wá. Àkọ́kọ́ fún adúpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè tó ṣe wá bẹ́ẹ̀, tó ṣe mí bẹ́ẹ̀, adúpẹ́ o. Aṣọ tí mo fẹ́ fi kalẹ̀ yìí, ẹ̀yin ènìyàn tẹ́ ń wò mí ọmọ ọ̀dọ̀ àtẹ́ jẹ́ ọmọ ìjìnlẹ̀ Yorùbá tàtà. Tẹ́ ń sóde Yorùbá lẹ́nu.
torí yìí ni mo fi fẹ́ fi àṣírí yìí kalẹ̀ kó ṣe nǹkan tó yẹ kéèyàn fi kalẹ̀ gan. Màá fún yín, màá yọ̀ǹda rẹ̀ fún yín pátápátá láti inú etí àti àánú fẹ́ dọ̀ mi, màá yọ̀ǹda rẹ̀ fún yín. Má ṣe kí ni, màá yọ̀ǹda rẹ̀ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń ṣe sàdákátà ṣiṣẹ́ tẹ́lẹ̀dùmarè gbélé lọ́wọ́ yìí. Ẹlòmíràn mẹ́sẹ̀jì mi, ọmọ ọ̀dọ̀ àgbà, àwọn mà dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti tà àti orí YouTube channel mi, ọmọ ọ̀dọ̀ àgbà yìí sóríire. Wàláì, mo fi Elédùmarè búra. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti tà torí YouTube channel mi, ọmọ ọ̀dọ̀ àgbà yìí ló ti fi bọ́ lọ́wọ́ àwọn apani ayé. Mo máa ń dúpẹ́ fún Elédùmarè ìpọ́lọ́ntà tí ọwọ́ tèmi náà tàtàrà tèmi náà láti fi yọ ọmọ ẹ̀dá ènìyàn nínú ìgbèkùn ayé. Mo máa ń dúpẹ́. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Àdúpẹ́ fọ́lọ́run ọba o. Aṣọ tí mo fẹ́ fi kalẹ̀ yìí, mo fẹ́ kí ẹ jẹ́ kí a ṣe é nítorí wípé aṣọ agbára ó ṣe kókó náà fún àwọn ọmọ Yorùbá. Kó sí gbogbo èèyàn tó bá lọ ń jagun nìkan ló máa ń láṣọ agbára nílé. Báwọn bàbá wa ṣe ń ṣe ní jọ́hun náà, máa ṣe yọ̀ǹda rẹ̀ fún yín. Tèmi ọmọ ọ̀dọ̀ àgbò sì ni mo kókéré ìní mo kúrò níbẹ̀, ìní sọ wípé ó kù díẹ̀ kẹ́ mẹ́sẹ̀jì mi, máa yọ̀ǹda gbogbo ẹ̀ fún yín. Ṣùgbọ́n ìwọ fẹ̀mí ìmoore hàn lábẹ́ comment section, má sì bọ̀ kọ pé èwe a máa jẹ́, bẹ́ẹ̀ sì ni a jẹ́ fún yín dáadáa. Ìwọ náà sì tẹ láìkì sí fídíò yìí, fẹ̀mí ìmoore hàn kó o sì bá mi share rẹ̀, fi yòókù kalẹ̀ lọ́dàn wò, á ṣiṣẹ́ fún ọ. Aṣọ agbára yìí ó dájú dáadáa, ó kọjá pé mo ṣe bẹ́ẹ̀ bá ṣe. Ìmọ̀mọ̀ ọ̀dọ̀ àgbà sọ pé tẹ́ ẹ bá wọ kinní yìí kò sí ìbọn tí ó wọlé sí yín lára. Kódà kó tó di pé wọ́ ń tẹ́ test ní ẹgbẹ́ aṣọ yẹ kọ́bì ká ẹdọ́jú ìbọn kọ́. Àkọ́kọ́ ìbọn ò ní dáhùn. Nígbà míì tẹ́ bá yìnbọn mọ́ ìbọn ò ní dáhùn. Ìgbà míì yóò dáhùn, ìbọn ò ní wọlé sí lára. Ìgbà míì ìbọn lè fọ́ lẹ́nu, ṣùgbọ́n kò sí tìdíjò níbẹ̀ o, kò lè tìdíjò o. Nítorí pé ẹ lè test ẹ̀ wò nígbà mi tó jẹ́ pé ìbọn ò ní dáhùn, ẹ lè test mi wò nígbà mi tó jẹ́ pé ìbọn ó dáhùn, kò ní wọlé sí lára, tàbí kí ìbọn kó fọ́ dànù. Aṣọ agbára yìí ó tó wá jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wọ̀ sọ́rùn, ẹ lè wọ̀ sọ́rùn kẹ́ wọ̀ sọ mí lé lórí. Gbogbo bí sẹ́sẹ́ atágbára yìí bá ti wà lára yín, mo fi Elédùmarè búra, jìnnìjìnnì ó máa bá àwọn ènìyàn torí pé agbára jìnnìjìnnì ń bẹ lára aṣọ agbára yìí. Àrò máa bá àwọn ènìyàn ẹ̀rù tẹ́ẹ̀dá kó ṣe pé wọ́ jáde o. Mo kí sẹ́tẹ́ bá ti wọ aṣọ agbára yìí sára, ẹ̀rù tẹ́ bá ti ń yọ sáàrin àwọn ọ̀tá, ẹ̀rù máa bà wọ́n. Àárín àwọn èèyàn gẹ̀ ẹ̀rù máa bà wọ́n, kò ṣàyédé máa bẹ̀rù láì nídìí. Ara àwọn agbára tó wà níbi aṣọ yìí náà ni. Báwo la ó ṣe ṣe, torí ó jágùn, báwo la ó ṣe ṣe, ẹ máa bá mi ká lọ o. Mo fẹ́ kí ẹ fi ara balẹ̀ gbọ́ mi yékéyéké dáadáa, torí mi ò fẹ́ kí ìbéèrè kankan kó wà lórí iṣẹ́ yìí. Màá sì mínú sì sọ tí ó yé yín yékéyéké. Àsọyé ń bẹ lára ọmọ ọ̀dọ̀ àgbà. Báwo lẹ ò ṣe ṣe, ẹ máa bá mi ká lọ. Àkọ́kọ́, ẹ lọ bá mi ra aṣọ wáàjì dúdú. Tẹ́ ẹ bá sì ra aṣọ wáàjì dúdú, ẹ bá mi ra aṣọ òfì. Aṣọ òfì. Tẹ́ bá ra aṣọ wáàjì dúdú ó dá o. Ìgbà tẹ́ bá wá tẹ́ ẹ ra aṣọ wáàjì dúdú, lẹ bá mi ra aṣọ òfì. Ẹ bá mi rán kẹran bí ìgbà tí yẹn bá rán underwear, àwọn aṣọ àwọ̀tẹ́lẹ̀ yẹ ẹ̀ràn bẹ́ẹ̀. Tẹ́ ò bá sì rí aṣọ òfì, ẹ lè bá mi ra aṣọ tí máa ń dàbí ọ̀já, báyìí. Ṣùgbọ́n tẹ́ bá ra ẹ sálò kanu méjèèjì yìí, aṣọ wáàjì dúdú tàbí aṣọ òfì. Aṣọ òfì jọ̀hún kan ni ẹ lò nínú rẹ̀. Ẹ bá mi rán aṣọ yìí ní aṣọ bí àwọ̀tẹ́lẹ̀ tí ó wá parí onígùn tó dàbí underwear táwọn wọ̀ sọ́rùn tẹ́lẹ̀ yẹ. Báwo lẹ ò ṣe wá bá mi ṣe? Àkọ́kọ́ first step tẹ́ máa kọ́kọ́ ṣe níbi iṣẹ́ yìí ni pé ẹ ò kaṣọ yẹ rógódó. Ẹ ò wá lọ síbi akọ ìbẹ́pẹ, tẹ́ mọ̀ yípa akọ ìbẹ́pẹ yìí, àbẹ́pẹ tí kìí so, tí kìí sọmọ lórí. Ẹ bá mi pa ní pánsá
igi akọ bẹ́pẹ yẹ ni o, ẹ pa ní pánsá, ẹ bá mi kí aṣọ yẹn bọ́, ẹ bá mi fi kíní tẹ yọ kún mi, ẹ bá mi fi di ojú rẹ̀ padà. Ẹ bá mi fìyẹ́ kalẹ̀, ẹ lọ síbẹ̀ ní aago 12, ẹ lọ yọ ní aago 1 ọ̀sán, ẹ lọ yọ sọ̀yẹ́ ní aago 1 ọ̀sán. Tẹ́ bá ti wá bá mi ṣe bẹ́ẹ̀, ẹ bá mi mú owó ẹyọ àìlójú, owó ẹyọ àìlójú 41, ẹ jẹ́ n pè yín ní English fún wa kó lè yé wa. Owó ẹyọ àìlójú 41 ẹ bá mi mú. Ẹ bá mi mú owó ẹyọ àìlójú 41 yìí, ẹ bá mi ra aláǹgbá kọ̀ọ̀kan, ẹ wá bá mi pa aláǹgbá kọ̀ yìí, ẹ bá mi kí owó ẹyọ yìí, ẹ bá mi kì mọ́ inú aláǹgbá yìí, ẹ fi igi kíbọ̀, kíkùn rẹ̀ ẹ kíbọ̀ dáadáa. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe báyìí tán, ẹ bá mi fa àkísà kan òdì, ẹ bá mi fi wé. Kí lẹ bá mi ṣe? Ẹ lọ bá mi lọ rí mọ́ ilẹ̀lẹ̀ ibì kan tàbí orí àkìtì tàbí ibì kan fún ọjọ́ 3. Lẹ́yìn ọjọ́ kẹta, jẹ́ bá mi lọ kó owó ẹyọ yìí, owó ẹyọ nìkan lẹ máa kó kúrò níbẹ̀. Ẹ wá bá mi rán owó ẹyọ yìí mọ́ gbogbo ara aṣọ yìí, ẹ rán mọ́ kélekèlé gbogbo ara tí ó fu gbogbo ara rẹ̀, ẹ rán mọ́, kò ṣe pé yóò fu rẹ̀ sáà rán mọ́, ẹ sọ kàkàkàkà káàkiri gbogbo ara aṣọ yìí. Tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀, tẹ́ wá lọ bá mi tu ewé àgógó ogún tegbòtegbò, ẹ tu ìdí rẹ̀ 9. Ẹ bá mi ra kòkó òòrù ńlá kan, kòkó òòrù ńlá, kòkó ńlá kan. Ẹ bá mi kó ìdí 5 ewé àgógó ogún yìí, ẹ bá mi kó tẹ́lẹ̀ inú kòkó yìí. Ẹ bá mi fi aṣọ yìí, ẹ bá mi fi sínú, ẹ bá mi fi sílé lórí. Ẹ bá mi da ìdí 9 yòókù, ẹ bá mi dàbò, ẹ bá mi bomi sí dáadáa, ẹ bá mi gbé kaná kó ó dáadáa, ẹ jò ó dáadáa tí ó pẹ́ lórí iná dáadáa. Lẹ́yìn ìgbà yẹn, ẹ bá mi mú aṣọ yìí, ẹ bá mi sa síbòjì, ẹ má sa sórùn títí tí ó fi gbẹ. Tó bá ti gbẹ tán, ọ̀nà olókùn táwa gbà àmọ́ ṣé ẹ̀yẹ máa bá mi ká lọ. Ẹ wá bá mi lọ wá orí ọ, ẹ bá mi pa ọmọlé kan, ẹ bá mi pa aláǹgbá akọ kan tó jẹ́ tòjọ́ ni o. Ẹ wá bá mi korí ọmọlé bọ orí aláǹgbá yìí, ẹ bá mi fi sínú aṣọ funfun. Tó túmọ̀, ẹ bá mi wó orí ọmọlé méjì, orí akọ aláǹgbá méjì. Ẹ korí ọmọlé kan borí aláǹgbá kan, ẹ tó korí ọmọlé kejì borí aláǹgbá kejì. Ẹ bá mi mórí ọmọlé kan tẹ̀kì borí aláǹgbá kan yẹ, ẹ ò bá mi fi sínú aṣọ funfun. Ẹ bá mi wé ní òwú dúdú àti funfun. Ṣé o bá mi yé yín? So ẹ bá mi rán ní òwú dúdú àti funfun. Ìkejì náà tẹ́ ṣe bẹ́ẹ̀ náà, ẹ bá mi rán lówú dúdú àti funfun. Ẹ wá bá mi rán ìkóbẹ́rẹ́ yìí, ẹ ò bá mi rán síwájú aṣọ yìí, ẹ tún bá mi rán sí ẹ̀yìn aṣọ yìí, ẹ rán mọ́ lára. Ẹ bá mi mú ojú olóńgbò 16, àtàrí 16. Ojú olóńgbò 16 lọ́nà 9, àtàrí 16 lọ́nà 9. Ẹ bá mi mú ojú olóńgbò tá mọ̀ sí ìṣòwò rẹ̀ ń jẹ́jẹ́ ni o. Ẹ bá mi dì sínú aṣọ pupa. Tí yóò bá mi yé yín, ẹ jẹ ìṣòwò rẹ̀ ń jẹ́jẹ́ 16 àtàrí 16 sínú aṣọ pupa kan. Ẹ wá sí bẹ́ẹ̀ sọ́nà 9. Ẹ jẹ yóò bá mi mọ iye yín o. Ẹ wá bá mi mú, ẹ bá mi kó sínú aṣọ pupa. Ẹ wá bá mi mú, ẹ bá mi rán owó ẹyọ kọ̀ọ̀kan mọ́. Lẹ́yìn ìgbà tẹ́ bá ti dì, ẹ kàn fi owó pupa kékeré kẹ̀kẹ́ fi dì ní, ẹ má lọ òwú dúdú àti funfun fún tiẹ̀ o. Ẹ kàn ra fi owó pupa kan, ẹ fi wé díẹ̀. Ẹ bá mi rán owó ẹyọ kan mọ́. Ẹ tún rán owó ẹyọ kan mọ́ kejì. Ẹ rán mọ́ mẹ́sẹ̀sán yìí. Ẹ wá bá mi rán mọ́ aṣọ yìí káàkiri. Ẹ rán mọ́ gbogbo ara rẹ̀ káàkiri. Ẹ jẹ́ yóò bá mi mọ iye yín o. Tó túmọ̀ ojú olóńgbò yẹ 16, àtàrí yẹ 16 lọ́nà 9. Ẹ wá àtàrí 16, ojú olóńgbò 16 yẹ, ẹ wá dìbẹ́ sọ́wọ́sọ pupa sọ́nà 9. Ẹ wá wé, ẹ wá so owó ẹyọ 9, ẹyọ kọ̀ọ̀kan mọ́ gbogbo ẹ̀ pátá, tó túmọ̀ sí pé owó ẹyọ tẹ́ nílò jẹ́ 9. Ẹ wá bá mi rán mọ́ aṣọ yìí káàkiri gbogbo ara rẹ̀. Tí wá ti wá bá mi ṣe bẹ́ẹ̀ tán, ẹ bá mi lọ wá èso àfòlà 9, àtàrí 9, ìdérí ọtí gúdà, ìdẹ̀ tí ma ọtí gúdà yẹ ìdérí ọtí rẹ̀ 2.
ẹ wá bá mi mú èso àfòlá kan ẹ kó sínú ìdérí ọtí yìí, àtàrí náà ẹ fi síbẹ̀ ẹ bá mi dé padà. Ẹ wá bá mi wé ní òwú dúdú àti funfun. Ẹ ṣe bẹ́ẹ̀ náà ní ọ̀nà 9 bẹ́ẹ̀ ṣe tàkọ́kọ́ yẹ. Ẹ wá bá mi wé ní òwú dúdú àti funfun. Ẹ wá bá mi fi owó ẹyọ kọ̀ọ̀kan náà sí ara rẹ̀. Ẹ wá bá mi rán mọ́ ara aṣọ agbára yìí. So Yorùbá mi tún yé yín báwọn. Ẹ wá tún bá mi wé ewé àìlú 201 awọ ìkì tó fẹ̀ níwọ̀nba, àtàrí 9, orí jẹjẹ 9. Ẹ wá bá mi mú ohun tiẹ̀. Ẹ wá bá mi jó. Tẹ́ bá ti bá mi jó tán, ẹ bá mi dì ní ìkóbẹ̀rẹ̀ sí ọ̀nà méjì. Ọ̀nà méjì ló ń tiẹ̀. Ẹ bá mi torí Yorùbá tẹ́lẹ̀ ẹ lè má fẹ́ gbọ́ mi yé ń bi èyí ẹ̀ka péré lè yí ewé àìlú 201 awọ ìkì, àtàrí 9, orí jẹjẹ 9 á ò jó. Kò ṣe pé bí ẹ ṣe ohun tiẹ̀ lọ́nà méjì. Lẹ́yìn ìgbà tẹ́ bá jó tán, ẹ bu yẹ lẹ́wàá dì sí ọ̀nà méjì ní òwú dúdú àti funfun. Ẹ wá dì mára àwọn òǹyà. Gbogbo alamọ̀tán pẹ̀lú yà yìí lárùn onígi ọlọ́tí máa lọ́wọ́ bíi 3 báyìí. Ẹ dì mọ́ bí ibi ìdí rẹ̀ tó máa ń gbámú yẹ. Ẹ wá bá mi pa akọ aláǹgbá méjì sí ara òun. Ẹ wá bá mi rán ẹyọ kan máa wá jú báyìí. Ẹ bá rán ẹyọ kejì mọ́ ẹ̀yìn. Lẹ́yìn ìgbà tí ẹ bá ti wá bá mi ṣe báyìí tán, iṣẹ́ parí. Ẹ wá bá mi mú aṣọ yìí, ẹ bá mi ka róbótó. Ẹ bá mi lọ máa fi sí orí àjà. Ẹ bá mi fi sí orí àjà fún ọjọ́ 3. Lẹ́yìn ọjọ́ 3 aṣọ yìí ti di aṣọ ńlá. Èmi mọ̀ ọ̀dọ̀ àgbà ń sọ fún yín pé ẹ mú aṣọ yìí, ẹ̀yin ara fi síbì kan. Kò sí ìbọ́tẹ̀ ò lè dojú rẹ kọ́. Ẹ̀yin mọ Elédùmarè ń gbọ́ kò lè wọlé. Mo fọwọ́ sọ̀yà kà fún yín, mo ṣe kí ni? Mo fọwọ́ sọ̀yà kà fún yín kò ní wọlé sí i lára. Gbogbo ìgbàkígbà tí ata bá ti faṣọ yìí sára, àkọ́kọ́ ẹ máa ń fa ìlàyà fáwọn ọ̀tá, ń sì ṣiṣẹ́ fún ayẹta ìbọn tó dájú dáadáa. Bẹ́ẹ̀ sì ni àdá kéré jù ó tóbi jù kò ní wọlé sí wa lára. Aṣọ agbára tó ń kọ̀ǹfàmù dáadáa ni. Yóò yọ kankan kúrò níbẹ̀ o. Ẹ̀yin ènìyàn lè máa béèrè pé kí ni ẹ ò máa fún aṣọ yìí? Kò ní dì à ń fún ní nǹkan kan, kò ní dì à ń pa nǹkan kan sí. Nǹkan tó kàn wá ń bẹ ni pé torí ó léwọ̀ o. Ṣùgbọ́n èèwọ̀ rẹ̀ ẹ má jẹ́ kí n sọ sórí afẹ́fẹ́, nítorí pé kó má jẹ́ pé taráyé bá ti mọ èèwọ̀ rẹ̀, èèwọ̀ ẹ̀ náà ń bá padà fi mú wa. Elédùmarè ò ní jẹ́ káráyé mú wa. Ẹ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp, màá sọ èèwọ̀ rẹ̀ fún yín. Nǹkan báyìí ni ò gbọdọ̀ kán, nǹkan báyìí ni ẹ ò gbọdọ̀ ṣe tẹ́ ẹ bá fẹ́ wọ̀, màá ṣàlàyé rẹ̀ fún yín. Èmi ọmọ yín náà Dr. Modù Àgbà. Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. Ewé a máa jẹ́ fún wa, egbò a máa jẹ́ fún wa o. Ewé a máa jẹ́ fún wa, egbò a máa jẹ́ fún wa o. Mú sọ lẹ́ẹ̀kan, iṣẹ́ yìí mi ò fi kalẹ̀ láti lè jẹ́ ká mọ̀ lò fún ọ̀nà ìtọ́ o. Mo fi kalẹ̀ láti fi ran ọmọ Yorùbá ẹgbẹ́ mi lọ́wọ́ ni, látàrí àwọn eruku tí wọ́n ń pa ara wọn láìsàwà yìí. Orí wo ò sì ní gbàbọ̀dé o. Lẹ́yìn iṣẹ́ tí mo fi kalẹ̀ léyìí, mo ti parí àwọn iṣẹ́ agbára tí ń yọ̀ǹda fún yín nìyẹn. Mo fi iṣẹ́ ńlá yìí mo fi parí ẹ̀ fún yín. Àwọn iṣẹ́ táwọn fi kalẹ̀ tẹ́lẹ̀ yòókù ni màá bẹ̀rẹ̀ sí ní fi kalẹ̀ lẹ́yìn èyí. Tó bá rí bákan náà ó dìgbà.